mo rí nǹkan kan ní orí cyberspace àwa náà máa dànù sí torí pé mo fẹ́ rí fásí kankan. Mo fẹ́ kẹ́ wo fídíò yìí. Ẹ wo fídíò yìí. Tó ẹ̀yin èèyàn wa, ó mà ti ṣẹlẹ̀ báyìí o. Lizzy Anjorin mà ti jáde lórí ọ̀rọ̀ NKECHI Blessing èyí tí ó ṣẹlẹ̀ lánàá tí NKECHI Blessing ké pàjáwìrì síta. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀ nítorí nínú fídíò yìí Lizzy Anjorin máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ohun tí NKECHI sọ o. Ẹ wá nǹkan fìdílé kẹgbọ́n tí Lizzy Anjorin sọ ẹ̀yin èèyàn wa. Ẹ wo fídíò yìí. Why she doesn't like her. And I was like, what the hell? What does that want to do with the video that you want to promote my business? I'm telling you, this happened real. She told me not to. And I said no. And I did it. And I posted your video. I ran a sponsored ad for your video. Just one day, they brought down my page. Just running that video, sponsored ad, they brought down my page. But just a little time as your video was online, I sold my biggest customers right today. Hello, TV video here. What did I do to these people? For years, I said I was not going to cry making this video, but it's okay. It is enough. Before everybody started this influencing thing, I've been doing adverts for brands. And trust me when I say this, I have this fan base that whatever I post, they tend to always engage. Don't worry, some of these people might not. Let me tell you something. You can see the way she was crying because of peanuts she gets from influencing. Imagine numbers of people she has joined Iyabojo to pull down their brands, their names. Just imagine numbers of people that did not offend her or offended her in any form. I mean people that mean no harm to her. I mean people that has never ever offended her or Iyabojo. Look at numbers of people she has joined Iyabojo to destroy. Ask this thing. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni Lizzy ṣe fún. Tó bá ti wá sọ pé nǹkan báyìí ni Lizzy ṣe fún, ẹni kó fi ayé ẹ̀ búra pé tòótọ́ ni Lizzy ṣe nǹkan yẹn. A wá sọ fún yín, a ní wọ́n sọ fún òun. Ẹ wá bí pé àwọn tó sọ fún ẹ ṣé wọ́n fún ẹ lẹ́rìí. Ó mọ̀ pé what goes around comes around. Ṣebí wọn náà máa ń kún Iyabojo lọ́wọ́ láti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣubú. Ó ti gbàgbé pé ìwọ ní ikọ̀ ìrẹ́jú Gistlover. Tí Iyabojo tó bá ti mean èèyàn tó fẹ́ gba ransom lọ́wọ́ ẹ̀, ó ti gbàgbé pé ìwọ ló máa ń bá Iyabojo ṣe final finishing. Nítorí peanut tó ń gbà níbi influencing, ó wá bú sẹ́kún. Ojú ẹ̀sìn ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń ṣú ni kò tí ì rọ̀. Àdàbí tó bá jẹ́ pé irú èmi iṣẹ́ ẹ̀. Kò sí nǹkan kan tó kàn mí pẹ̀lú àwọn Mr. Latin. Ǹjẹ́ tó bá bí ẹ pé kí làwọn Latin ṣe fún ẹ? Kí ló máa ná ṣe fún ẹ? Kò sí tó kàn mí pẹ̀lú àwọn bàbá Latin. Gbogbo àwọn onítíátà tó ti tẹ̀lé Iyabojo lọ bá tí wọ́n jẹ́. Ǹjẹ́ tó bá pè ẹ jáde pé kí ná ṣe fún ẹ? Ó mọ̀ pé gbà lẹ́ni, gbà lọ́la, tójú náà ò bá fọ́ ràbọ̀ràbọ̀ ló ń dà. Ó mọ̀ wípé ohun tó wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ. Ó mọ̀ pọ́mọdé tó sọ pé tóun bá dàgbà, orí ẹyẹlé lòun máa jẹ, orí ẹyẹlé ò ní jó dàgbà. Ó join Iyabojo ní gbogbo ìgbà tó bá ti rí pé àwọn colleagues ti tiẹ̀, either senior colleagues or
junior colleagues tó bá ti rí pọ́n ní issue ìgbà yẹn ló máa step forward wàá wá throw one under the truck ìwọ àti Ìyábọ̀ Òjó ẹ ní feelings èmi ń bí ẹ èmi ń bí wọ ṣáláńgá fágbà ó rò pé mo gbàgbé ẹ mi forgive ẹ mi ìfọ ọ̀rọ̀ tí ìkan ẹni sórí gbà tó ń ṣe kà tó ń jẹ lọ ìwọ náà ò gbé nǹkan kan dání ó tí gbé nǹkan kan dání but tó bá notice wà rí pé bí wọn náà ṣe fẹ́ máa wá sáré nu ayé ń sìn àwọn nǹkan tó ti ṣe pẹ̀lú Ìyábọ̀ Òjó ó ń fa ìwálẹ̀ padà ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni and you see let me tell you something guys the worst thing tó lè ṣe nílé ayé yìí òun ni kó tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ gba omijé lójú ìṣẹ̀dá tí kò ṣẹ̀ wàá sun ẹkún wàá ráre wàá wàánú òní rí nígbà tí wọn náà bá fẹ́ gòkè ọ̀la a ti pèsè ilá àwọn ayé sílẹ̀ tó máa yọ ẹ́ ṣubú o àwọn tó gbé influence fún ẹ ṣe bọ́n ríṣẹ́ tó máa ń ṣe ṣe bọ́n ríṣẹ́ tó máa ń ṣe mi ò fẹ́ dárúkọ ọmọ kan BS ọmọ yìí ò dárúkọ mi rí ẹ máa mẹ́ni tí mò ń sọ blessing lòun náà ń jẹ́ ṣọmọ yẹn ló kọ́kọ́ lọ fún ẹ gẹ́rẹ́ tí Gistlover bẹ̀rẹ̀ sí ní blog ọmọ yẹn ìwọ náà join Gistlover ni ó bẹ̀rẹ̀ sí ní blog ọmọ yẹn wà á níwò nójú tí o wà á ní kò sẹ́ni tó lè bẹ́ sọ wà á níwò kí ẹ o ti wá ń kí ẹ báyìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó tí ì rí nǹkan kan ení ò kì í ṣọjọ́ ẹkún ẹ ó sì máa sun ẹ̀jẹ̀ tí ayé bá ń jẹ́ ayé tí ọ̀run bá ń jẹ́ ọ̀run àdàbí tí ń bá ṣe ẹ̀ lókù nǹkan tó ṣe wá ń bú mi tó ṣe ń bá mi jà àdàbí tí ń bá ṣe nǹkan yẹn lókù ọ̀rọ̀ tó ní mo sọ àdàbí tí ń bá sọ àdàbí tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ rárá àmọ́ tí kò bá ṣẹlẹ̀ wàá ṣẹ̀sín jáde láyé ni àwọn tó ń tì ẹ́ Ìyábọ̀ Òjó tó ń tì ẹ́ pé kó máa lọ òun wẹ̀ yẹn Ìyábọ̀ Òjó dà lẹ́nìí ó tún sì máa fọ̀tẹ̀ fún ẹ ní nǹkan mo fún ẹ lọ́dún 5 sọ́dún 10 sísìn wàá mọ nǹkan tó ń pè ní ayé wàá mọ nǹkan tó ń pè ní aṣọ àgbà wàá mọ nǹkan tí wọ́n ń pè ní wípé kéèyàn kó team up láti gbé ẹ̀dá tí ò ṣẹ̀yàn ṣubú mo kórìíra ẹ ọmọ burúkú ni ẹ ẹni èpè ni ẹ ẹni òfò ni ẹ ẹni ìbànújẹ́ ni ẹ ẹni àdánù ni ẹ mo kórìíra gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tẹ máa ń pawọ́pọ̀ tẹ máa rí ọmọ làkejì ní vulnerable moment ṣó mọ̀ pé wá sí díẹ̀ mi ṣó mọ̀ pé wá bú mi láì ṣẹ́ láì rọ̀ ẹ́ olórí tó fògànà lánàá tẹjọ team up tẹjọ ń bú mi ní 2019 gbogbo yín dà lé ní gbogbo àwọn ọmọ ní tíátà tí Ìyábọ̀ Òjó kó tẹjọ ṣe show fún mi ní 2019 gbogbo yín dà lé ní èmi lélẹ́yìí lé ní. It is not about me alone but wo ra ìwò gbé sí ayé ẹ wo numbers of people tó ti lọ fún tí wọn ò dẹ̀ ṣẹ́ látàrí pé òun gbèjà Ìyábọ̀ Òjó àmì àwọn ìṣẹ̀dá tí ò ṣe Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ kọ́ máa dédé dá wàhálà lẹ̀ awakọ̀ ìwọ àtàwọn olórí burúkú bíi titi ẹ ó mọ̀ pé ẹni tó lórúkọ òkè wóríkì mi ò forgive ẹ mi dẹ̀ lè forgive ẹ ẹ̀yin ẹ̀dá kan wà mi lè forgive yín láyé Ọlọ́run ló ní ìdáríjì tọ́lọ́run bá feel like òun fẹ́ dáríjì ẹ so be it èmi kọ́ ni mo dá ẹ bọ̀ tó wà nínú black book mi màá dẹ̀ máa fi ẹ́ ṣe àríkọ́ṣe aburú fún àwọn olórí burúkú ẹ̀dá bíi titi ẹ àwọn tó máa ń gbọ́gbọ́ yìí sọ yìí kí ló dé tó jẹ́ pé ilé ọlá lẹ́yìn máa ń wó kí ló dé tó jẹ́ pé àwọn tí Ọlọ́run ti ṣe àánú fún lẹ́yìn máa ń bu ẹnu ẹ̀tẹ́ lù ó rò pé ò jẹ́ nǹkan kan nígbà yẹn ó rò pé free láti bá yé anybody jẹ́ ó rò pé free láti sọ̀rọ̀ sí anybody ó mọ bó ṣe máa update fún mi ni back to back
ó wá fẹ́ fowó influence jẹun. Má worry, ó sì máa fọ̀tẹ̀ fún ẹ lánàá influencing bí influencer lẹ́ ń pè bí influenciation ni má worry fọkànbalẹ̀. Ó gbọ́ nǹkan tí Al-Qur'an sọ ni. Ó ní ẹ wá ọ̀run, ó ní ẹ wá ayé. Àtìnà fún dínìyà. Ó mọ mí ni ẹni. Ó má bínú Christian ni ẹ. Bíbélì ní pé bàbá wa tí ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Nítorí bí wọ́n ṣe ń ṣe ní ayé ni wọ́n ti ń ṣe ní ọ̀run. Bíbélì sọ wípé Olúwa sọ pé Ọlọ́run owú ni mí. Èmi yóò bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ. When Igbo people are complaining about witchcraft in their village, I laugh. I have never seen a tribe that is wicked and mean like Yoruba people. I have never seen it. I've never seen it. Ọjọ́ tí n bá rí màá sọ pé okay, because mi ò tí ì rí ibi tí ẹ̀dá kan máa jókòó bí Ìyábọ̀ Òjó nítorí pé ó fẹ́ gba ransom. Á dẹ̀ pè ẹ́, á dẹ̀ rojọ́ fún ẹ, á dẹ̀ parọ́ fún ẹ. Ká tẹ̀ wá sọ pé Yíbò ni wọ́n. Ṣé bí wọ́n mọ̀ pé ṣẹ̀dá títí ò dáa? Ṣé bí wọ́n mọ̀ pé story màmá ẹ̀ ò dáa? Story màmá ẹ̀ rọtìn. Ó mọ̀ pé ìtàn ìgbésí ayé ìyá ẹ̀ bàjẹ́. Ìyẹn ìwọ ṣáláńgá fágbà. Tó bá ní gbogbo èèyàn kọlù èèyàn out, ṣó tọ́ sí ẹ. Ọ̀rọ̀ tí ìkùn ẹ a máa dúró kí wọ́n náà rí nǹkan gidi gbé wá ká tó wá fún ẹ. Ṣé bẹ́ẹ̀ yín náà rí nǹkan gidi lọ́wọ́ mi lẹ ṣe wá fún mi? Turn by turn ni. Sórí pé ìgbà tó kàn Ìyábọ̀ Òjó àwa fún. Àwa náà ń dúró kí wọ́n náà gbé ó tí ì rí nǹkan kan tí ń sunkún. Kí ló tí ì rí tó tí ń sunkún? Ibo ló tí ì dé? Ó máa ń ṣe bí ẹni tí ò ní nǹkan kan láti lùsì ni. Ìwọ kẹ̀wọ́. Ó rí pé ìgbà tí wọ́n náà gbé àgbésùn wá. Ó rí pé kàkà kó yọrí sí ìgbéyàwó kí ló ṣẹlẹ̀? Ó yọ̀bọ lọ́wọ́ ẹni. Kò déédé yọ̀bọ. Kò déédé yọ̀bọ. Kí ló ti rí? Gbogbo update tó ṣe fún mi mo sì ń bọ̀ wá analyze. Ó mọ̀ wípé ìwà ìkà lórí cyberspace yìí. Ó mọ̀ Ìyábọ̀ Òjó ti initiate jẹ́ lórí cyberspace yìí.